A kú dédé wòyí, yóò dára fún wa lágbára Ọlọ́run. Àmín. Ìròyìn fẹ́lifẹ́li òun ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára wa Feli-feli TV. Lónìí tí í ṣe ọjọ́ Jímọ̀, ọjọ́ Ẹtì ọjọ́ 14 nínú oṣù keje ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún, à ń padà bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Feli-feli rèé lẹ́kùnrẹ́rẹ́. Àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà lánàá ti ṣe ọjọ́ Àlàmísì ọjọ́bọ̀ ọjọ́ 13 nínú oṣù keje ọdún yìí òun ni wọ́n ti ṣe ìwádìí tí wọ́n sì ti fi múlẹ̀ dáadáa wípé lótìtọ́ àti lódodo gbogbo ìbéèrè àti ìwádìí wọn lórí àwọn olórí àwọn ẹ̀ṣọ́ aláàbò èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó yàn ní ọjọ́ 19 oṣù kẹfà ọdún tá a wà yìí tí wọ́n fi rọ́pò àwọn tí wọ́n ní kí wọ́n fi ẹ̀yìntì lẹ́nu iṣẹ́ wípé gbogbo wọn ló kójú òṣùwọ̀n ló tó gbangbásùn lọ́yẹ̀. Àwọn aṣòfin àgbà ọ̀hún èyí tí wọ́n ṣe ìpàdé oní ìfọ̀rọ̀wánilẹ́nuwò alátìlẹ̀kùnmọ́rí pẹ̀lú gbogbo àwọn ọ̀gá ọ̀hún lẹ́nu iṣẹ́ ọba èyí tí Tinubu fọwọ́ sí láti yàn sí ipò ni wọ́n ní gbogbo wọn pátá ni wọ́n kójú òṣùwọ̀n pẹ̀lú ìwádìí ọ̀fínkínní eléyìí tí wọ́n ṣe fún gbogbo wọn. Ní báyìí àwọn aṣòfin àgbà ọ̀hún ni wọ́n ti dá èsì padà fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé kí bàbá òun kó tẹ̀síwájú láti kéde rẹ̀ àti láti fìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn ọ̀gá lẹ́nu iṣẹ́ aláàbò ọ̀hún gbogbo wọn pátá ni wọ́n kójú òṣùwọ̀n tí wọ́n sì tún gbangbásùn lọ́yẹ́. Ní báyìí kó yàn wọ́n sípò kí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní máa darí ìṣàkóso ààyè tí wọ́n yàn wọ́n sí lọ. Àwọn ènìyàn ọ̀hún ni àti rí ọ̀gá àgbà lẹ́nu iṣẹ́ ológun orílẹ̀-èdè yìí eyín Major General Taoreed Lágbájá tí í ṣe ọ̀gá àgbà fún iléeṣẹ́ ológun. Bákan náà láti rí Rear Admiral Emmanuel Ogala eléyìí tó jọ̀gá àgbà fún àwọn ikọ̀ jagunjagun ti ojú omi. Bákan náà láti rí Christopher Musa àti Hassan Abubakar. Gbogbo wọn pátá ni wọ́n sọ pé wọ́n kójú òṣùwọ̀n pé kí wọ́n tẹ̀síwájú nínú iṣẹ́ ààbò orílẹ̀-èdè Nàìjíríà. Aṣòfin tó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà èyí tó wá láti ìpínlẹ̀ Anambra tó ń ṣojú fún gúúsù ẹkùn ìbò aṣòfin àgbà ní ìpínlẹ̀ Anambra Ifeanyi Ubah òun mà ló ti sọ báyìí pé ó ti di dandan gbọ̀n láti ṣe ìpàdé pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí í ṣe ààrẹ orílẹ̀-èdè yìí pẹ̀lú gbogbo àwọn àgbààgbà gbogbo láti apá gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè Nàìjíríà lójúnà lórí ọ̀rọ̀ ètò ààbò eléyìí tó ń ṣe ségesègo kí ètò ààbò kó lè fẹsẹ̀ múlẹ̀ lápá gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè wa Nàìjíríà. Ubah eléyìí tó sọ̀rọ̀ náà nínú ilé aṣòfin nínú ìpàdé àwọn aṣòfin èyí tó wáyé nínú ọ̀sẹ̀ tá a wà yìí ló ti pọn gbọngbọn dàn báyìí fún gbogbo àwọn àgbààgbà lápá gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè South East láti ṣe ìpàdé pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ọ̀rọ̀ Nnamdi Kanu èyí tí ṣe olórí àwọn IPOB èyí tó fà á kí gbogbo àwọn iṣẹ́ òkọ́kú IPOB ọ̀hún kí wọ́n bá da àlàáfíà gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè Nàìjíríà láàmú. Ubah tó sọ̀rọ̀ náà lásìkò eléyìí èyí tó ń fi ara hàn lórí amóhùnmáwòrán tẹlifíṣàn kan ní ìpínlẹ̀ Èkó lẹ́yìn ìpàdé kan eléyìí tí àwọn aṣòfin àgbà tí wọ́n ṣe òun ló ti sọ̀rọ̀ ọ̀hún wípé ètò ààbò agbègbè náà ó ti mẹ́hẹ̀ àwọn sì fẹ́ ṣe ìpàdé pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ẹ̀ṣọ́ aláàbò ọ̀tẹlẹ̀múyẹ́ ti orílẹ̀-èdè wa Nàìjíríà DSS àwọn ni wọ́n ti sọ̀rọ̀ jáde báyìí wípé gómìnà tí wọ́n yọ bí ẹni yọ jìgá ti ṣe gómìnà ilé ìfowópamọ́ báńkì àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà CBN eyín Godwin Emefiele òun ni wọ́n ti dojú rẹ̀ kọ ilé ẹjọ́ báyìí láti wá lọ dá àwọn ẹjọ́ kan èyí tí wọ́n kà sí lọ́rùn kó wá lọ máa dáhùn àwọn ìbéèrè ẹjọ́ náà lọ́wọ́ adájọ́
gẹ́gẹ́ bí àjọ DSS ti ṣe àwọn ẹ̀ṣọ́ ọ̀tẹlẹ̀múyẹ́ orílẹ̀-èdè yìí tí wọ́n ti sọ di mímọ̀. Wọ́n ní Emefiele òun ni wọ́n yọ kúrò ní ipò látàrí àwọn ẹ̀sùn tó ní ṣe pẹ̀lú ìwà ọ̀daràn àti ṣíṣowó ìlú kúmọkúmọ, èyí tó fà á kí wọ́n yọ bí ẹni yọ jìgá nínú oṣù kẹfà ọdún tá a wà yìí, èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kéde wípé kí wọ́n yọ kúrò ní ipò kí wọ́n sì dá ojú rẹ̀ kọ ilé-ẹjọ́. Láti ìgbà náà ni Emefiele ló ti wà ní àhámọ́ àwọn ẹ̀ṣọ́ DSS. Ní báyìí ilé-ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ èyí tó kalẹ̀ sílùú Àbújá ló pe àkíyèsí àjọ DSS wípé kí wọ́n ṣe ọ̀kan nínú méjì, yálà kí wọ́n fi Emefiele sílẹ̀ tàbí kí wọ́n fi orí rẹ̀ sọ ilé-ẹjọ́ tààrà. Ní báyìí àjọ DSS ní ìdúró sí ìbẹ̀rẹ̀ sí àwọn ti gbé Godwin Emefiele lọ sílé ẹjọ́ láti wá dá ẹjọ́ èyí tí wọ́n kà sí lọ́rùn. Ọ̀rọ̀ ọ̀hún tó jẹyọ nínú ọ̀rọ̀ agbẹnusọ fún àjọ DSS Peter Afunaya èyí tó gbé ọ̀rọ̀ ọ̀hún jáde ó ní ìdájọ́ ti bẹ̀rẹ̀ báyìí lórí Godwin Emefiele lórí àwọn ẹ̀sùn tí wọ́n kà sí lọ́rùn kó sì máa dá ẹjọ́ ọ̀hún lọ gẹ́gẹ́ bí wọ́n ti sọ àti bó ti wà nínú àkọsílẹ̀ ẹ̀sùn èyí tí wọ́n kà sí lọ́rùn. Àjọ elétò ìbò orílẹ̀-èdè wa Nàìjíríà INEC ni wọ́n ti dá èsì ọ̀rọ̀ padà sí ẹgbẹ́ òṣèlú Labour Party wípé wọn ò ní ẹ̀tọ́ kankan bí ti ń kó kéré mọ́ láti sọ fún ìjọba àpapọ̀ wípé kí wọ́n gba iṣẹ́ lọ́wọ́ ọ̀gá àgbà alága fún àjọ INEC orílẹ̀-èdè wa Nàìjíríà ọ̀jọ̀gbọ́n Mahmood Yakubu. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ ọ̀rọ̀ ọ̀hún eléyìí tí wọ́n sọ pé àwọn ẹgbẹ́ òṣèlú Labour Party wọ́n ń pè fún wípé kí wọ́n gba iṣẹ́ lọ́wọ́ ọ̀jọ̀gbọ́n Yakubu látàrí wípé àìṣedédé rẹ̀ àti ètò ààbò eléyìí tí ò jẹ́ kí ètò ìbò ọ̀hún kó lọ bí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti fẹ́ nínú ètò ìbò gbogbogbò èyí tó wáyé nínú ọdún tá a wà yìí. Ọ̀rọ̀ ọ̀hún tó jáde látọwọ́ akọ̀wé sí alága àjọ INEC eyín Yakubu Mahmood, akọ̀wé rẹ̀ tí í ṣe Rotimi Oyèkànmí òun tó sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lórúkọ Yakubu sọ wípé bí ti ń kó kéré mọ́ tó ẹgbẹ́ òṣèlú Labour Party wọn ò ní ẹ̀tọ́ kankan, wọn ò sì ní agbára láti sọ wípé kí wọ́n yọ Yakubu Mahmood tí ṣe alága fún àjọ INEC orílẹ̀-èdè Nàìjíríà kúrò ní ipò gẹ́gẹ́ bí alága àjọ INEC ọ̀hún tó wá tún sọ wípé àwọn tí wọ́n tọ́ láti fi ojú ṣùnùkú ọ̀rọ̀ ètò ìbò nínú ètò ìbò ọdún yìí ni wọ́n fún ní àyè tí wọ́n sì ṣiṣẹ́ wọn bí iṣẹ́. Bẹ́ẹ̀ náà ni wọ́n sì jábọ̀ wípé àwọn ṣiṣẹ́ ọ̀hún bó ti tọ́ àti bó ti yẹ. Ní báyìí INEC ní kí ẹgbẹ́ òṣèlú Labour Party kí wọ́n lọ jókòó jẹ́ kí wọ́n sì pa ẹnu wọn mọ́ ohun tí yóò ṣojú wọn kí wọ́n yé sọ kí wọ́n sì jẹ́ kí àlàáfíà kó jọba ní orílẹ̀-èdè Nàìjíríà àti nínú ètò ìbò orílẹ̀-èdè yìí kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà má lè sọ ìgbàgbọ́ nù lórí àjọ INEC. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ikú tí ò bá pa ni bó bá ṣì ní nífẹ̀ẹ́ lọ kí ènìyàn kó máa dúpẹ́ ni ẹni tó jẹ́ adájọ́ àgbà ní ìpínlẹ̀ Èkìtì òun mà ní orí kó yọ ní ọjọ́rú ọ̀sẹ̀ tá a wà yìí lásìkò tí ọ̀gá àgbà tí ṣe adájọ́ àgbà ní ìpínlẹ̀ náà tó wà nínú ọ́fíìsì rẹ̀ níbi tí wọ́n ti ń ṣe ètò ìdájọ́ lọ́wọ́ tí apá kan nínú ògiri ilé ẹjọ́ ọ̀hún tó dédé ya lulẹ̀ tó sì wó lu adájọ́ àgbà eyín Oyèwọlé Adéyẹyè, èyí tó fà á kí adájọ́ àgbà ní ìpínlẹ̀ Èkìtì ọ̀hún kó farapa ní báyìí bàbá Adéyẹyè òun ni wọ́n ti gbé lọ ilé ìwòsàn níbi tí wọ́n ní ó ti ń gba ìtọ́jú lọ́wọ́. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ lásìkò tí wọ́n wà nínú ilé ẹjọ́ tó sì jẹ́ pé lójijì ní apá kan ògiri ilé ẹjọ́ náà ló wó lu Adéyẹyè tí ṣe adájọ́ àgbà ní ìpínlẹ̀ Èkìtì, èyí tó fà á kó farapa. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí wọ́n ti sọ ilé ìwòsàn tí wọ́n gbé adájọ́ àgbà ìpínlẹ̀ Èkìtì ọ̀hún lọ níbi tó ti ń gba ìtọ́jú lọ́wọ́ òun ni wọn kò sọ fún ẹnikẹ́ni yálà akọ̀ròyìn àbí àwọn èèyàn ìpínlẹ̀ náà. Wọ́n ní ṣùgbọ́n bàbá òun ó ti ń gba ìtọ́jú, ara sì ti ń padà bọ̀ sípò. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣẹlẹ̀ látàrí òjò ńlá àrọ̀ rẹ̀dá kan èyí tí wọ́n ní ó ṣe ṣe kó jẹ́ òjò òun ló fà á tí ògiri ọ̀hún tó fi wó lu adájọ́ àgbà torí sì kò yọ kúrò lọ́wọ́ ikú òjijì èyí tí ò bá rán lọ sí ọ̀run. Lákòótán nínú ìròyìn wa fún tòní, kọríkọrin takasùfè tí ṣe ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà
Habib Òkìkíọlá Portable tí ó tún pera rẹ̀ ní ọmọ ìjọba ṣàṣù eléyìí tó ń gbé nínú sùúrù Babun òun mà ló ti sọ̀rọ̀ wípé orí kò òun yọ ó ní òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run èyí tí ò jẹ́ kí ìṣẹ̀lẹ̀ jàǹbá kékeré ti ṣẹlẹ̀ sí òun nínú ọ̀sẹ̀ tá a wà yìí lásìkò tóun lọ sínú ilé ibi tóun ó ti po orin pọ̀ yìí stúdíò tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní agbègbè kan tí wọ́n pè ní Ọ̀sápá London ní ìpínlẹ̀ Èkó lọ́jọ́rú ọ̀sẹ̀ tá a wà yìí gẹ́gẹ́ bí Portable bó ṣe fi ọ̀rọ̀ ọ̀hún sórí ayélujára Instagram rẹ̀ ó ní lásìkò tó òun lọ nínú òjò ńlá kan eléyìí tó rọ̀ ní inú ọ̀sẹ̀ tá a wà yìí ní ìpínlẹ̀ Èkó èyí tó fà á kí ọkọ̀ kan èyí tí ń bọ̀ lẹ́yìn òun kó kọlu ọkọ̀ òun tó sì gbá ọkọ̀ náà ṣùgbọ́n ohunkóhun kò ṣe òun àti àwọn ènìyàn tí wọ́n jọ wà nínú ọkọ̀ òun ó ní òun dúpẹ́ ó ní ọkọ̀ ló bàjẹ́ ẹ̀mí òun ò bàjẹ́ ohunkóhun ò sì ṣe òun ṣùgbọ́n láìpẹ́ láìjìnà orí yóò tún pèsè owó tóun ó fi ra ọkọ̀ tuntun ìmíì àti jẹ́ẹ̀tì tí ó máa fò lójú òfurufú. tó ẹ̀yin ará ìròyìn fẹlifẹli kò ní jù báyìí lọ fún ti tòní títí lójúmọ́ ọ̀la tẹ́tùmá láǹfààní láti gbọ́ ọ̀tún ròyìn míì mo gbà ládùúrà wípé ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ fún mi Adénúgà lẹni tó múlò yàn wá sí ojú amóhùnmáwòrán yín ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.